Jésù ọmọ Ọlọ́run. Wà á sí àárín àjọ mímọ́ rẹ ní wákàtí tí a wà nínú rẹ o. Amen. Síwájú gbogbo tó lórí náà rọ. Before we go to the sermon, Ó ṣe ìbà Ọlọ́run ọba wa ìrètò wa. I reference the God of Erejuo, Olùdásílẹ̀ ìjọba tí a wà nínú rẹ̀ ní àgbáyé. the founder of the kingdom we are in worldwide. Ó ṣe ìbà Ọlọ́run lẹ́nà. I reference the God of Lene. Ó ṣe ìbà Ọlọ́run Saint Albert Wilson. I reference the God of Saint Albert Wilson. Ìbà Mósè orí ọmọdé tó láṣẹ. I reference Moses Orimolade Tuonashi. Ìbà Jésù Kristi àkọ́bí nínú àwọn ọ̀run. I reference Jesus Christ, the firstborn in the heavens. Jésù ọmọ Ọlọ́run ẹgbà ìjọba wa. Amen. I reference. Àbí wá yẹ kó dún bẹ́ẹ̀ lọ. Jésù Kristi ọmọ mi rí ẹgbà ìjọba wa. Iwájú yín láti pé ní wákàtí ọ̀gbẹ̀dẹ̀ àwọ̀ nínú rẹ̀. Jésù ọmọ Ọlọ́run má jà péjọ fún ẹ̀bí. Gbogbo wa tí a wà ní yìí lónìí ní ti sìn ìdágbére tí a ń ṣe wọn bá Zion yẹn wa. Ìtòsùn inú Olúwa. Jésù Kristi ọmọ Ọlọ́run àbòyí tó dájú yẹ kó wà lórí wa. Àbòyí tó ti wà lórí wa láti ìpìlẹ̀ ayé wa wá títí di àkókò tó kí a wà nínú rẹ̀. Báyìí kò ká lórí àwọn ọmọ yẹn. Òkú ọba Zion Àìsáyà Okonowa má ṣe ní òkú àkókò àfún ìjọba yìí. Jẹ́ orí bẹ́ẹ̀ kò ṣẹ bẹ́ẹ̀. Ó wọlé àṣẹ. Jésù orí ìjọ àgbáyé. Síbẹ̀ mo wà nínú ìwádìí ńlá. Yes, I was in a great trembling Níwájú àwọn òjíṣẹ́ Ọlọ́run. before the servants of God, Níwájú àwọn àlùfáà Ọlọ́run. before the priests of the Lord, Níwájú ọmọdé àti àgbà. before the young and the old, Obìnrin àti ọkùnrin. women and men. Mo dúró níwájú yín láti sọ̀rọ̀ lónìí. And I'm standing before you to speak today. Mi ò fi sọ́kàn rárá. I never have it in mind. Ṣùgbọ́n pẹ̀lú ọkàn ìgbàgbọ́ tó dájú tí kì í bani lẹ́rù. But for the heart of faith that is sure, that never makes fear. Níwájú Ọlọ́run bàbá ìrètò à. Before the Lord of our God, Erejuo, Ọlọ́run á fún wa ní ọ̀rọ̀ láti sọ̀rọ̀. the Lord will give me utterance. Tó gbàdúrà And I pray, ní agbára ìjẹ Jésù Kristi ọmọ Ọlọ́run. by the blood of Jesus Christ, the Son of God, Bí a bá rí ẹnìkan nínú wa if we see any among us tí wọ́n kọ orúkọ ẹ̀ sínú ìwé ikú. that his name has been registered for death, Tí a wà ní ìlú ní and you are here today, Jésù ọmọ Ọlọ́run. Jesus, the Son of God, Á dá orúkọ náà padà lọ sínú ìwé yìí. will restore the book of life. Ọ̀rọ̀ kúkú ni mo fẹ́ sọ. I have a short word. Pẹ̀lú ẹ̀rù ńlá ni It's with great trembling àti ní tẹríba and in great submission níwájú Ọlọ́run bàbá. before the God of my Father, Ikọ̀ Ọlọ́run, the servants ikọ̀ Ọlọ́run, of God, òjíṣẹ́ Ọlọ́run, the minister of God, àlùfáà Jésù the priest of Jesus tó sùn nínú Olúwa yìí. that has slept in the Lord Ní ìgbà ayé kan, in his lifetime ní ìgbà ayé kan, at some point. ó dàbí àwa. He was like us. Ní ìgbà ayé kan, At some time, ó dúró bí mo ṣe dúró yìí. he was standing like I am doing today Níwájú ìjọ ènìyàn Ọlọ́run. before the church of God. A máa sọ̀rọ̀ Ọlọ́run. He will speak the gospel. A máa kọrin yìn Kristi. He will sing in praises to Christ. A máa kọrin yìn Ọlọ́run báwo ìrìnjò wa. He sings to the God of the ritual. Ọ̀rọ̀ àtẹnu wọn máa jáde. And the words will come forth from him, Ó tú sílẹ̀. delivering Ó sì ń gbàlà. and saving. Àwọn aláboyún gbọ́rọ̀ náà. The pregnant hears his word, Wọ́n bí láyò. and they were given birth. Àwọn aláìsàn gbọ́rọ̀ rẹ̀. The sick hears him, Wọ́n gba ẹ̀mú lára dá. and they were healed.
tí ó mú ọ̀run àpá àwọn ogun ọ̀run àpá ìlú dèdè sí. Those that the host of hell are risen against. Ọ̀rọ̀ tó tẹnu wọn jáde. The word that comes forth from him. Ó fọ́ odi ogun ọ̀run àpá ìjì. He destroyed the host of hell. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́. But right now. Ó di ẹni tó dùbúlẹ̀. He is sleeping. Ó di ẹni tó sùn. He is laying down. Tí kò yíra padà mọ́. And cannot move anymore. Ó di ẹni tó sùn. He is now someone who sleeps. Kò lè gbé apá. And can neither lift his hand. Bákan náà kò lè gbé ẹsẹ̀. Nor his leg. Etí kò tún gbọ́rọ̀. His ears hears no more. Arákùnrin. Brethren. Ó ti ń sọ lọ́wọ́lọ́wọ́. What we are saying right now. Wọn ò gbọ́ mọ́. He cannot hear anymore. Àwa tá a ti wà láàyè. Those of us alive. Láàbọ̀ tí a sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Only we can hear what is going on right now. Àwọn wàásù tá a ti ń wà. The preaching we've been listening to. Láti Wednesday. Since Wednesday. Àbí Tuesday àbí Monday wá. Or probably from Monday. Ọba Sáyọ́nì. The king of Zion. Isaiah. Okunuwa. JP. Kò gbọ́ mọ́. Cannot hear. Ó ti di ẹni tí a gbé kì. He is now someone that has to be buried. Ẹ̀kọ́ wo ni mo fi kọ́ ara mi? What lesson have I taught myself? A ti gbọ́ nípa ọ̀nà tí ikú gbà wá sáyé. We have heard on how that came into the world. A ti ń gbọ́ ọjọ́ ti pẹ́. We have been listening to this for a long time. Àyẹ̀wò wo ni mo ṣe? What meditation or examination have you done? Nígbà tí ọjọ́ yìí bá dé just. When this time comes. Nígbà tí ọjọ́ yìí bá dé. When this time comes. Ara wo ló máa bá mi? How will it meet me? A ti gbọ́ nígbà tí ikú bá pa wá. We have listened to when death kills us. Pé àjíǹde. That there is resurrection. Pé lẹ́yìn àjíǹde. And after resurrection. Ìdájọ́. There is judgment. Gba gbogbo la gbọ́. We hear this all the time. Arákùnrin arábìnrin. Brethren. Àtúnṣe wo la ṣe nítorí ọjọ́ yìí? What adjustment have you done? Ọjọ́ yìí kò ní ṣàìfarahàn nínú ayé ẹ̀mí kankan wa. This day must come. Tòró ní wàásù ti sọ fún wa. The preacher told us. Ó ní àlàyé. He said the àlàyé mọ̀ pé ó yóò kú. living knows they will surely die. Ẹ má bínú lóní pẹ́. Ó ní àlàyé mọ̀ pé ó yóò kú. He said the living knows surely will die. Ṣùgbọ́n. Òkú. The dead. Kò mọ nǹkan. Knows nothing. Ẹ gbọ́ mi dáadáa. Listen to me. Èmi tí mo tún sọ̀rọ̀. I speaking. Kí èso tí mo ń sọ. I should be careful. Àlàyé mọ̀ pé ó yóò kú. The living knows he will die. Ọba Sáyọ́nì. The king of Zion. Isaiah. Okunuwa. Bí mo ṣe ń wá sọ̀rọ̀ náà lọ́wọ́ yìí. As I'm speaking the word right now. Wọ́n ti wá sọ̀rọ̀ náà níbi òkú. He has preached at the burial ceremony. Ó ní àwọn tó sọ nípa tirẹ̀. And this is what we're saying about him right now. Àlàyé mọ̀ pé ó yóò kú. The living knows he will die. Ṣùgbọ́n àwọn òkú. But the dead. Òkú kòkò mọ̀ nǹkan. The dead is nothing. Àwọn tí wọ́n wọlé kábíyèsí láàárọ̀ yìí. Those who enter the house of Kábíyèsí this morning. Kábíyèsí ò mọ̀. The king does not know. Ọmọ tó wọnú ilé. The child that went in. Tó jáde láàárọ̀ yìí. And came out this morning. Kábíyèsí ọba sáàdì kò mọ̀ mọ́. The king of Zion knows it not. Torí pé. Because. 518. Ètò bá ti kó ga fún mi náà kí n tẹ̀síwájú. Ọ̀rọ̀ kúkú ni mo fẹ́ sọ. Kí n ronú ọjọ́ tèmi. I want to give a short message. Kí wọn náà kó ronú ọjọ́ tiẹ̀. And you also meditate. Pé kò sí alágbára náà. But there is no powerful man. Tó lè fi ìpàwọ́ kan. That can add. Ọjọ́ rẹ̀. A minute to his life. Listen. Làálàá. Alágbàṣe tán. Alágbàṣe tán. Of the laborer ended. Ọjọ́ ogun ti parí. Ẹ̀gbọ́n. Listen. Kábíyèsí Àìsáyà Okunuwa. The king Isaiah grew. Ọ̀nà múnáwájú. The one we put in the front. Yóò yẹ mẹ́. That makes people. Ó ń bọ̀ nínú sọ́mà rẹ̀. He was great in his ministry. Ó yẹ mẹ́. And everyone was glad. Ó dúró láti sọ̀rọ̀ Ọlọ́run. He started to minister the word. Ìdúró
beauty of Jesus is upon him. Ìsọ̀rọ̀ sí ọmọ Sáyẹ́nì. Speaking Nígbà tó bá sọ̀rọ̀. when he speaks, Wọ́n máa kọ́ Ọlọ́run ní fọwọ́ rẹ̀ pé. you will know it was God arresting him. Kì í ṣe àwọn tí wọ́n fi ìmọ̀. It's not people Ìdíje ìjọba sórí àga. that became king by rioting. Kábíyèsí ọba Sáyẹ́nì kò sí láàrin wọn. The king of Zion is never in their midst. Ẹ gbọ́. Listen, Ẹ jẹ́ ká ṣàṣàrò. let's meditate. Torí ọjọ́ yìí. Because of this Kò ní day, ìtàlífara hàn. it's for sure Nínú God ayé ẹnìkankan wa. in the life of every one of us, Nínú ayé ọmọdé. in the life of the young, Nínú ayé àgbà. in the life of the adult. Àlùfáà gíga ni. Are you a great priest Àlùfáà kékeré ni. or a small priest? Tìrẹ ń bọ̀. Yours will surely come. Jésù gbàdúrà wa. Gbọ́ kí ló kà? Àní làálàá alágbàṣe tán. Làálàá The stress alágbàṣe tán. of the laborer ended. Ọjọ́ ogun ti parí. Bọ́ọ̀rọ̀ náà nígbà tí làálàá alágbàṣe tán. When the labor of the laborer ends, Ọ̀rọ̀ tẹ̀síwájú. the word continues. Ọjọ́ ogun. He said the days of battle Ọjọ́ ogun parí. is the battle finished. Lẹ́bùté jíjì rere. Ẹ gbọ́dọ̀ náà ẹ̀yìn ara. The war brethren Lébùté at the riverside lébùté jíjì rere. and the far Rẹ̀ ti shore. kú sí. Kábíyèsí Àìsáyà The king Isaiah ogun ló wà. Okunwa. Wọ́n ní lébùté jíjì rere. And the far Ní shore, ọkọ rẹ̀ kún. that is where his boat has left. Àlàáfíà ní ayé ẹ̀ṣẹ̀ yìí. Peace in this world of sin. Ẹ̀jẹ̀ Jésù wí pé What did Jesus say? kí ni ẹ̀jẹ̀ Jésù sọ? What did Jesus say? Ẹ̀jẹ̀ Jésù sọ wípé What did Jesus say? àlàáfíà. Kí ló kà nínú ìwé náà? Jehovah, Jésù ọmọ náà lọ wá sá.
oníṣíṣe tó wà níwájú ìgbẹ̀rún náà. There's so many things to be done. Kàwé díẹ̀. Gbọ́ àní bàbá lábẹ́ ìtọ́jú rẹ̀. Father, under your watch, Lábì ìránṣẹ́ rẹ̀ sí. we have committed the servant. Bàbá lábẹ́ ìtọ́jú rẹ̀ Father, lábì under your ìránṣẹ́ rẹ̀ watch, sí. we commit your Nígbà servant. ayé kan, In that time, ó dàbí àwa. he was like us. Lọ́wọ́lọ́wọ́ yìí, And now, ó ti bọ́ ara he has Ádámù sílẹ̀. removed the body of Adam. Ara Ádámù ti sùn. The body of Adam is asleep. Gẹ́gẹ́ bí o ti pọ̀ ní sọ fún wa ní Kọ̀ríńtì. As the Apostle said in 1 Corinthians, Kọ̀ríńtì kejì lórí rẹ̀ márùn-ún. 2 Corinthians Wípé 5, bí àgọ́ wa, that if this temple bí àgọ́ wa ti ayé yìí bá wó. of the earth is destroyed, Ṣùgbọ́n àwa ní ibùgbé kan we have an abode lọ́dọ̀ Ọlọ́run. before God. Ilé tí a kò fọwọ́ kọ́. The house is not built with hands. Ayérayé nínú àwọn ọ̀run. Ó ti mọ bá wa sọ ní kókó ni. Ẹ jọ, That is what I mo speak. bá ìjọ ènìyàn Ọlọ́run sọ̀rọ̀. I speak with the church of God. Jọ Episcopal Alágbàláyé. The church of Episcopal worldwide. Orúkọ yẹn ta lọ nínú ìjọ Zálọ́nì. That name, it's so glorious among all the churches Tó wà láti ìjọ ayé that lábẹ́kọ̀. are in the world right now. Ìjọba yìí sáré This kingdom ran lọ́wọ́ ọba Záyọ̀ ọ̀nà wa. in the hand of the king of Isaiah. Mo bẹ̀ wá. I plead, Ẹ jẹ́ ká nínú wa sí ìka ṣoṣo. let's be united. Ibo wọn tó yìí. Where it is now, Ìjọba yìí máa dúró lórí àléfà yìí. so that the kingdom will not stay Ìjọba there. náà kó tó lè tẹ̀síwájú. So that the kingdom can Gẹ́gẹ́ proceed. bí orí bàbá wa àlórí àgbà wọlé. Like the son of a Èyí tó father, sọ wípé máa tẹ̀síwájú. move forward. Ọ̀gá dá akọni ìyá kan. Òun yóò wá Chairman, ìgbà tirẹ̀ yìí ìjọba náà ó tẹ̀síwájú. it's your time. The Ó church ní is pé full. wo fi náà kà bá ọba Sáyọ̀ ní See ṣiṣẹ́. that you walk with the king of Zion. Pẹ̀lú agbára Ọlọ́run ọba wa èrè jù wá. God of God and rich you are. Ẹ̀yin òṣìṣẹ́ ojú òní tì You í. want me to share. Ogun ayé ní dojú ìjà kan mọ́. God conquer Ibi you. tíjọba yìí dé yìí a tó tẹ̀síwájú ju báyìí lọ. Àwọ̀ Sáyọ̀ ni a mà pé àwọ̀ ìlú Sáyọ̀ ni. We came into Zion, we know we enter. Ọba múlẹ̀ jẹ́ dédé owó ìrìnàjò náà jọ wọn kó jẹ pátápátá. Some people will be Ẹ má knocking bínú, and all the ẹ má money bínú, will enter. àkókò ní kò wá. Ọba múlẹ̀ jẹ Some other king will be. irun wọn bá níbi àtọ́ gbà jẹ́. Whatever he makes there will destroy it. Ojú wọn pa. They will say he's king. Ọba mẹ́kọ̀ọ́ ìgbà mẹ́kọ̀ọ́ àrùn. King 10 kings for 10 Bàbá mi Adé má bínú. Ọba yìí jẹ́ kí ìlú tòrò lórúkọ. The king that became king and Ọba yìí tó jẹ́ kí ìlú tó tòrò Nàìjíríà lórúkọ. and the one that scattered the community as a king. Ọkùnrin wa jẹ́ ọba Sáyọ̀ ni. Okono was king of Zion. Ọ̀hún gbọ́. Heaven
birthday báyìí àti tọrọ àyè lọ́wọ́ wọn. afẹ́sùnmọ̀ tí kásẹ̀tì tí bàbá wa Àsáyà nígbà tí wá ti wàásù fún ìṣẹ́jú mẹ́rin kí gbogbo wa lè wò. ó yá ìnáwó sáyọ́ ni kẹfún ní fọ́ọ̀lù tó dáa níbi ìwàásù. ìyàpò náà rẹ̀ jọ níbi tí gbogbo wa fẹ́ wò nìyẹn o òkè náà yẹn ẹ̀fún ní fọ́ọ̀lù ẹ má pariwo. ẹ jòkó kí àwọn ènìyàn lè rí wò. ẹjọ àwọn tó bá fídíòs. àṣé yẹn lè rí wá gé. ẹ bá pariwo ẹjọ.
a máa lọ fún offering bí a ṣe máa rìn nígbà tí àwọn bàbá wa bá lọ láti bí yìí wọ́n gba ibi yìí padà lọ sí ìjókòó wọn. Gbogbo ọkùnrin lápá ibi gbogbo ọkùnrin ẹ̀gbá báyìí. Wọ́n máa tẹ̀lé àwọn bàbá lọ kó tó kan obìnrin. Ẹ̀jọ̀ ẹ má jẹ́ kó rọ̀. Ẹni kẹ́rù bẹ́ẹ̀ bá wa kí à ẹgbẹ́ ìtàyè tí àwọn bàbá máa gbà ní ibẹ̀ ní ẹ fún wa lórí tó dùn. Ẹni wáyé tó ayé ṣe o, tó ayé ṣe o, torí ẹni o. Ẹni wáyé tó ayé ṣe o, tó ayé ṣe o. Ẹni wáyé tó ayé ṣe o, tó ayé ṣe o. Torí
What
Amen.